Tinubu fi oyè Owó Àti Ilé ó fi dá àwọn agbábọ́ọ̀lù Super Falcons lọ́lá o. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ owó, ilé àti oyè ó fi dá àwọn agbábọ́ọ̀lù Super Falcons lọ́lá láti ṣe kóríyá fún wọn látàrí bí wọ́n ṣe gba ife ẹ̀yẹ bọ́ọ̀lù 2024 Women African Cup of Nations ní ilé ààrẹ asorock tó wà ní ìlú Abuja ni ààrẹ mà ti gbàlejò àwọn agbábọ́ọ̀lù náà lẹ́yìn tí wọ́n padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti Morocco tí ìdíje náà tó ti wáyé. Níbi ètò náà ni olórí ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons Rasheedat Ajibade ó ṣe àgbékalẹ̀ ife ẹ̀yẹ náà fún ààrẹ Tinubu tí aṣọ́lé Super Falcons Chiamaka tó náà ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ rẹ̀ fún ààrẹ Tinubu o. Tinubu ṣàlàyé bí òun kò ṣe fẹ́ wo ìfẹsẹ̀wọnsẹ̀ náà nítorí ẹ̀jẹ̀ ríru, ṣùgbọ́n tó kan sára sáwọn obìnrin fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lásìkò ìdíje ọ̀hún. Ní orúkọ gbogbo ọmọ Nàìjíríà tó ń dúpẹ́ lọ́wọ́ yín, mo fi oyè Officer of the Order of the Niger OON mo fi dá yín lọ́lá. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ní àfikún, mo darí àwọn iléeṣẹ́ tó ń ṣe àkóso ilégbèé Renew Hope Housing Estate láti fún ẹnì kọ̀ọ̀kan ní ilé oníyàrá mẹ́ta. Bákan náà, ó ní ààrẹ mà tún kéde fífún àwọn agbábọ́ọ̀lù náà ní owó náírà tí iye rẹ̀ jẹ́ $100,000 fún ọ̀kọ̀ọ̀kan àwọn agbábọ́ọ̀lù mẹ́rìnléníogún náà àti $50,000 fáwọn akọ́nimọ̀ọ́gbá wọn o. Níbi ayẹyẹ náà, ó ní alága àwọn gómìnà Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara ló mà kéde fífún àwọn agbábọ́ọ̀lù náà ní mílíọ̀nù 10 náírà fún ẹnì kọ̀ọ̀kan wọn àtàwọn akọ́nimọ̀ọ́gbá wọn o. Ìròyìn tó ti kọ́kọ́ gba ìgboro ni wípé àwọn agbábọ́ọ̀lù náà wọ́n máa yíde gbogbo ìlú Àbújá pẹ̀lú ife ẹ̀yẹ wọn tí wọ́n bá ti balẹ̀ sí Nàìjíríà. Akọ̀wé ìjọba Nàìjíríà George Akume àtàwọn mínísítà míì ló mà gba àwọn agbábọ́ọ̀lù náà ní àlejò bí wọ́n ṣe ń bọ́lẹ̀ nínú ọkọ̀ òfurufú wọn o. Ajibade na ife ẹ̀yẹ náà sókè bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ táwọn eléré sì sáré pàdé wọn o. Lẹ́yìn ìpàdé ráńpẹ́, òun làwọn agbábọ́ọ̀lù náà wọ́n kó sínú ọkọ̀ tí wọ́n sì bá ojú ọ̀nà míì kúrò ní pápákọ̀ òfurufú náà. Èyí jẹ́ ìjákulẹ̀ fáwọn olólùfẹ́ wọn tí wọ́n ti ń dúró dè wọ́n lẹ́nu ọ̀nà lójúnà àti bá wọn ṣe ẹ̀yẹ lórí ìjáwé olúborí wọn o. Àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ló padà sọ fún àwọn èèyàn náà pé àwọn obìnrin náà ti lọ o. Ìdí táwọn aláṣẹ kò ṣe jẹ́ káwọn obìnrin náà kí wọ́n kí àwọn èèyàn kò mọ̀ yé ni o. Àmọ́ òjò rọ̀ láti òwúrọ̀ ní Àbújá di ìgbà tí àwọn ọmọbìnrin náà tí wọ́n fi balẹ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wo wa o. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti yín ládé o.